òkúta ìbà ni mo mú lọ́wọ́ ni mo jù sílùú àdáṣe níbi tí wọ́n gbé kéré níye mo jù bà síbẹ̀ tán gbogbo wọn pa lọ́lọ́ gírogíro wọ́n ní èé ti rí èérà ti ṣe mo ní ìlú àdáṣe níbi tí wọ́n ti fi irun dúdú sórí ṣẹ́kù ìlú ìbà lọ́sì tí ń fi irun funfun dàgbà Fátọ́sìn mo fẹ́ dàgbà ni wọn ò fẹ́ ṣẹ́kù àdáṣe ní wọn ìbà ò ní ṣe bẹ́ẹ̀ kó hun mọ ènìyàn ni mo ṣe jòkúta ìbà síbẹ̀ mojúbà olódùmarè mi ọba ńlá tí ń gbé níbi gíga ìbà ìdátẹ́lẹ́dùmarè dá pátá mo ṣe bà kó má ba di bìlísì Fátọ́sìn akífá kàndodo ẹbọra ọmọ tí ń gbórí afẹ́fẹ́ takò àṣẹ bí ẹbí tí wọn ò já fàyà lulẹ̀ gbè èmi mo lóyún ọ̀rọ̀ sínú lọ́jọ́sí mo dúpẹ́ pé mo sọ ọmọ náà láyọ̀ mo tún gbé po ọ̀rọ̀ mi kaná mo fẹ́ dákàrà ọ̀rọ̀ mi níbẹ̀ etí ni kẹ́ mú wájà kàrà ọ̀rọ̀ mi torí etí gangan lẹ́nu àkàrà Fátọ́sìn akífá kàndodo mo gbọ́n sínú mo mọ̀ síkùn mo jókòó sì dí mo ti ń jẹun kí n tó lẹ́nu wọ́n bí mi kalẹ̀ tán ọdún kẹta lọ́tọ́ bí ìyá mi mo kéwì kífá nínú àṣẹ ìyá mo pèdèpèdè nínú àtọ̀ bàbá náà mo rìn títí mo bá lágẹmọ níbi tó gbé ń tọ̀pá mo rí rárá níbi tó fàkàbàgàrò kó tó fi yọ̀ sọ́bẹ̀ Fátọ́sìn mo róhun dúdú gerin mo fèyí wìnìwìnì gẹ̀fùn èmi àbọ́nàjọ gbórí igi àìdán ṣàṣàrò ni bó bá kémi nìkan nígbó olóró òrò áké ṣáà ni bó bá kù mí nígbó ifá agogo aró kogókogó àjà á sì mi gbàjàgbàjà Ọ̀rúnmìlà ló pè mí mo ṣetán àti jíṣẹ́ baba fọ́mọ elégbè má sùn rárá jẹ́ kí n dákàrà ọ̀rọ̀ fún gbogbo mùtúmùwà. Má ṣàìṣe fún mi o má ṣàìṣe fún mi ẹ̀dùn ọkàn mi ni ẹ̀dùn ọkàn mi ni Ifá mi ṣe fún mi. Má ṣàìṣe fún mi o má ṣàìṣe fún mi ẹ̀dùn ọkàn mi ni ẹ̀dùn ọkàn mi ni Ifá mi ṣe fún mi o. mo ti gbé tuntun dé mo ti gbàgbé ọ̀rọ̀ àná mo fẹ́ máa mú tò nítọ̀la sọ ẹ̀dùn ọkàn ni mo dín lórí iná òun gangan ni mo pè lákàrà ẹ̀dùn ọkàn kó wá yàtọ̀ bí ti kọ́ ẹni wà láfíà òun ọmọ èèyàn tí sáré láti jẹ́nìyàn láyé ń kọ́ ara ẹ̀dùn ọkàn ló wà ẹ̀bẹ̀ láńbẹ́lẹ́dùmarè ọba jìkí kó pèsè ẹ̀dùn ọkàn ẹni fún ni ká lè rí ibi mọ́kànlélẹ̀ ìlú pòfìrí ìlú pòfìrí ìlú dòbírípo ẹ̀sìn àjòjì délẹ̀ Nàìjíríà tán ohun gbogbo dojúrú ìlú kànjọ̀gbọ̀n bí ẹ̀sìn àjòjì ṣe ń gbilẹ̀ sí ní ìdámú ohun ìpayín kéké ń fẹ̀ sí apá ìjọba ọ̀ka mọ́ oko ẹni tí ó gbà wá là ọmọ Yorùbá padà ń ṣẹrú wọn pa ohun tí ń ṣe tí wọ́n ti bámúbámú èdè Yorùbá wá dohùn à ń tijú sọ láwùjọ èdè Yorùbá di incantation gbà gbogbo ẹni tó bá ń sọ èdè Yorùbá tó jinlẹ̀ wọn ní babaláwo ni bí aṣọ Yorùbá ohun ìlẹ̀kẹ̀lẹ̀ nìyẹn wọ̀ tó gún régé wọn pé babaláwo lolúwa rẹ̀ kí ni babaláwo ṣe fún yín gan rí ta ni babaláwo ṣẹlẹ́ṣẹ̀ ẹ yé pé gbogbo ẹni tí ń gbẹ́bọ ní babaláwo mọ́ ẹ yé pé gbogbo ìka ènìyàn láláwò mọ́ pásítọ̀ òun àfáà tẹ̀rí yẹn ń gbẹ́bọjà láwo lọ ìwọ tó ń gbọ́ mi gan ṣe kàjó níṣègùn míì n ò sì rí yín bá wí ṣe báwọn eléré ìtàgé ló fi babaláwo wọn níbi ìka ìdọ̀tí òun ẹ̀gbin ṣe báwọn onítíátà lókun oníṣẹ̀ṣe lọ́dàkọ́dà ẹ jẹ́ ká dúró tọba tí ń bẹ ní kọ̀lọ̀fín tó ń rí ni ní kedere ọba mi àwòdì òkè tó mọ ayé ń dánwò nísàlẹ̀ babaláwo yàtọ̀ sóníṣègùn ẹni létí kó gbọ́ ọlọ́sàn yìí kì í ṣe babaláwo baba ńlá wo kì í ṣẹgbẹ́ orí adáhùn ṣe àti gbogbo iṣẹ́ tẹ́túlẹ̀ nílérò bẹ́ẹ̀ ìgbà ní so bí ìgbà yàtọ̀ sí ìgbà ẹ jẹ́ ká pè lórúkọ kà kó yẹ́dìyẹ ẹ̀dùn ọkàn ni mò ń wí lọ́wọ́ ẹ máa bá mi bọ̀ nínú yànnàná ọ̀rọ̀ babaláwo ni ọlọ́gbọ́n olóye onímọ̀ onísùúrù tó rọ́pò Ọ̀rúnmìlà láyé tó wá ń fífá òun ètùtù torí ẹni tí ò sún wọn ṣe babaláwo ń lo ewé àtegbò dáadáa torí Ifá ló ní gbogbo rẹ̀ lọ́dọ̀ herbalist is a process it's a practice it's a program it's also a profession ṣe é gbọ́ kẹ́sọ̀ra kẹ́yẹ́ fi professor wọ́ndà gádùétì babaláwo gidi ń bẹ jákèjádò àgbáyé Òṣùpá Ọ̀rúnmìlà ẹjùbọ̀nà tìlú Ògìjò babaláwo ni wọ́n ẹ̀kọ́ tó kọ́ mi pọ̀ kéré mi kọ́ ẹni bá dógìjò kó béèrè ọ̀rọ̀ ènìyàn àtàtà ní babaláwo ẹ má fojú ìkà wò wọ́n mọ́ ẹ má ṣe kọyán wọn sínú igbá kékeré kẹ́ lọ jáwọ́ nínú ìwà bẹ́ẹ̀ ṣé bí babaláwo tó lórin Lọ́látúnjí ẹ̀fùwà pẹ́ ẹjùbọ̀nà gbogbo Rẹ́mọ lápapọ̀ ni mo wí ìṣàrà lọ ti bí baba tó sì tún tẹ̀dó sí ènìyàn tó fi fákóyìnbó lẹ́rú ó sọ̀lú òyìnbó dẹ̀yìn kùlé tó ń fojoojúmọ́ lọ ọmọ ajígbọ́ ti fá ẹ bá mi kí baba kú àgbà babaláwo yàtọ̀ sóníṣègùn mo ké tó sáráyé òmùsàṣègùn fún gbogbo oníṣègùn títọ́ ewé àtegbò ni wọ́n fi ṣèwòsàn fádárí run wọ́n á máa lo ọ̀sán yìí náà ṣùgbọ́n kò pọn dandan fún wọn obì àti ẹ̀rìndínlógún ni wọ́n ké sí láti fi wo ẹsẹ̀ ìrà nílẹ̀ oníṣègùn tó bá gbọ́n kò ní bá wọn tẹfá fún ènìyàn rárá babaláwo ní bọfá àwọn sì ní wọ́n lè tẹfá kì í ṣojúṣe oníṣègùn rárá èèwọ̀ ló jẹ́ fún wọn nítorí ọjọ́ alẹ́ ni tífá bá dé ẹbọra tí ń jámọ́ nípa ti ẹ̀dòǹdó yẹkẹtẹ kásá gbà ó àwọn oníṣègùn òtítọ́ ń bẹ tí wọ́n fi ewé ṣèwòsàn lójúmọ́ ọ̀kan pàtàkì lálùkété kógùn òjò olúwo tìlú Ògìjò ni bàbá tí mò ń wí ajípewé ẹgbẹ̀jì òmẹ́ẹ̀kún lóye ṣàmọ́ndà ògùn tìlú Ògìjò àti gbogbo Ilias association níbẹ̀
ògbólógbò oníṣègùn ní ṣọ̀gá jígùn nípara rẹ̀ mọ́ bàbá táyé awérí òun bàbá òṣìbọ̀tẹ̀ títí láyọ̀ níṣàrà ilé ńkọ́ ṣé sí king ọmọ máre lódó ńlá bàbá àbíyè káfàtà àwọn wọ̀nyí pewé rán níṣẹ́ wọ́n rán egbò pẹ̀lú ẹ̀. akéwì kí fákàndodo mi ò ní sọ̀rọ̀ kí má fapò mọ́ òkun yọ ẹ má pọ̀ lọ́sàn-án ní babaláwo mo bẹ̀yìn adáhunṣe kì í ṣe babaláwo ọlọ́sàn-án gbójú lọ́sàn-án babaláwo gbójúlé fákó tó ṣohunkóhun ẹgbẹ́ ìjà ni wọ́n ń ṣe mo kí àwọn àgbààgbà tó wà níbẹ̀ adáhunṣe lẹni tó níṣẹ́ ọwọ́ mi adáhunkanṣe lẹni tó ń ṣògùn fúnra rẹ̀ tàbí ẹni tó súnmọ́ wọn kì í sábà lólùkọ́ àkọsílẹ̀ ni wọ́n gbójúlé wọn kò ní ẹgbẹ́ àwọn nìkan gírogíro ni oògùn ọwọ́ òmí ò kéré rárá ẹ má fojú dé èèyàn láyé kẹsì sára lóní ṣíṣọ́ tààràtà kò síbi tí ṣe òsì ibi gbogbo ni wọ́n ti ń kẹ́dì àṣálẹ́ bí pásítọ̀ òun àlùfáà jàǹbàkú ṣe wà tí wọ́n borúkọ àlùfáà òun pásítọ̀ gidi jẹ́ bẹ́ẹ̀ ni babaláwo àjàǹbàkú pọ̀ ṣálálu mo fẹ́ nàró díẹ̀ náà kí n tó fọ́gbá tí yangan wà nínú ẹ̀ fáfúnkẹ́ ìbàdàn mèsì ọgọ́ awóṣadé ìsẹ́yìn orò fàṣẹ̀hun níkòròdú ọ̀gá ẹ má jẹ́ kó pa mí ẹgbà kíní ọ̀hún kẹ́ ẹ sọ́ dorin ní wàrà ń ṣèṣà. àwa ara wa là ń ṣera wa àwa ara wa là ń ṣera wa. babaláwo màá ló ń ṣera wọn. àwa ara wa là ń ṣera wa. ẹlẹ́sìn bilẹ̀ ló ń ṣera wọn o. àwa ara wa là ń ṣera wa. ẹlẹ́sìn bilẹ̀ káyé ṣera wa. àwa ara wa ká má ṣera wa. babaláwo ò káyé ṣera wa o. àwa ara wa ká má ṣera wa. gbàrífà ọ̀la kákọ́ ra wa. àwa ara wa ká má ṣera wa. gbogbo lóríṣà káyé ṣera wa o. àwa ara wa ká má ṣera wa. ẹ wí fún gbogbo babaláwo làwò kó súnmọ́ mi níbí ẹ sọ fún ìkà oníṣẹ̀ṣe kódò etí kọ mí jàre mo fẹ́ fòwe kò wọ́n létí mo fẹ́ fata orin rẹ́ wọn lójú gidigidi n ó sì gbọ́n wèrèpè ọ̀rọ̀ sí wọn létí ìgbọ́wò wọ́n dá mi lẹ́kùn ní jẹgẹdẹ ò bá gbiná etí babaláwo ìkà ò bá fọ́ lẹ́yìn gbogbo afọ̀ tí mo bá fọ̀ sílẹ̀ bí mo bá ní babaláwo ló ń ṣera wọn kì í ṣàṣì rárá tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú babaláwo kì í jẹ́ àmúsà bí mo bá ní ẹlẹ́sìn ìbílẹ̀ ló fawọ́ ara wọn sẹ́yìn òdodo ọ̀rọ̀ lohun tí mo ń sọ igi láńgọ̀ ọ̀rọ̀ rèé ó lè múni lákọ̀ òtútù ọmọ jòjò ló ti fá fún ọ olóríire tó lódùn wá yànda fún wáyà rẹ ó wá pé pásítọ̀ tàbí àlùfáà kọ́ wá sọmọ náà lórúkọ wọ́n sọmọ ifá ní pọ́ọ̀lù wọ́n sọmọ oníṣẹ̀ṣe ní ràṣídà yé ayédè ìdá alábàáhùn lèyí tẹ́ ẹ bá gbọ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ oníṣẹ̀ṣe ni ọmọ rẹ̀ ń kírun ọmọ rẹ̀ ń gbákàtà lọ ṣọ́ọ̀ṣì lójúmọ́ ẹ má ṣe dá ọmọ òun lẹ́bi òwú bàbá gbọ̀n lọ́mọ fi ránṣọ ìgbà fúngbà bàbá tó bí ọmọ yóò délé fárí kò mọ̀nà ilé ìjùbà níbi tí wọ́n ti ń jọ́sìn fẹ́lẹ́dùmarè lórúkọ Ọ̀rúnmìlà mímọ́ níbi tí wọ́n ti ń jọ́sìn fún ọ̀gá ògo pẹ̀lú èdè àtàṣà bínibí Yorùbá tó dùn ìgbà o kò lọ débi tíyàwó àtọmọ á lọ bí wọ́n bá tún ṣèsìn ọ̀hún láyìíká rẹ inú á tún máa bí ọ ifá burúkú ló máa ṣàkíjọ ifá òun ó lè túká bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì òun mọ́ṣáláṣí ń bẹ tí ń pariwo sí ọ létí lójúmọ́ dídákẹ́ ló dákẹ́ rọ́rọ́ bí omi òwúrọ̀ babaláwo mi kò mọ̀ pé lè jọsìn ifá ń bẹ ariwo iṣẹ́ nífá kì í ṣẹ̀sìn ló ń fojoojúmọ́ pa kiri ló fi ń ṣàwo láì níbẹ̀rù Olódùmarè nínú ẹ̀là ọ̀rọ̀ nínú ọpọ́n ọ̀fà rẹ ẹ̀yìn ọpọ́n ọ̀fà rẹ lẹ̀ láti ń le nígbàkúùgbà wo jẹ́ sí ẹni gbẹ́rẹ́ pàpọ̀ kí fáwọn tó fàwé rẹ̀ ya lálákejì jẹ́ ń ta olólobó kálùmùtù ò tó ká ẹ mọ́nú ìwà ẹ̀ṣẹ̀. ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ ń bẹ káàkiri ayé mímọ́ ni ìjọ tí mò ń wí wọ́n sì ń jọ́sìn pẹ̀lú ìwà rere òun ìfẹ́ òtítọ́ sí ara ẹni ìjọ Ọ̀rúnmìlà ń bẹ lẹ́kọ̀ọ́ àǹbọ̀dé ọ̀dọ̀fin Adétayọ̀ òun ọ̀dọ̀fin Awọ̀dúnmàtẹ́ ló ń darí ẹ̀ ọ̀dọ̀fin Ṣónọ́lá náà ń ṣàkóso rẹ̀ lọ́wọ́lọ́wọ́ lohun gbogbo fi ń rewájú sí níbẹ̀ ẹ̀gbá ọmọ níṣàbí agbòǹgbò àkàlà ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ ń bẹ lóní pitimọ́ erinmi Ifáṣọlá Àkànbí lórí tí ń darí ilédùn ọ̀hún tí kò jẹ́ kówó Ifáṣọlá Àkànbí ó yẹ lóye púpọ̀ ìjọ Ọ̀rúnmìlà ń bẹ ní jẹ̀bútẹ̀gàn kọ́ rárá ẹni ọ̀wọ̀ Ifáṣọlá Adékọ̀yà lérímì tó ń fipá tó lẹ́sọ̀lẹ́sọ̀ a kú oríire níṣàrà rẹ̀ mọ ọba Adébọ́sẹ̀ Máyùngbẹ̀ Ìlúfẹ́mi lóyè kínní ọmọ alóyè dòye ọ̀dẹ̀mọ tuntun kọba ó gbogbo sì tún dàgbà ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ ń bẹ ní Rẹ́mọ tí mò ń wí wọ́n pọ̀ púpọ̀ kéré mi kọ́ ẹni ọ̀wọ̀ Olúdáre Ṣónẹ́yẹ lérímì tó ń tò lọ́wọ́lọ́wọ́ àtúnfàṣe gan ló ń darí ẹ̀ níbẹ̀ ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ pọ̀ lókè òkun ṣùgbọ́n bí ìjọ ọ̀hún ṣe wá bùsàn tó pọ̀ tó òpó kan ṣoṣo ló gbé dúró tó fi dúró ṣinṣin ẹni ọ̀wọ̀ jùlọ Ifágbèmí Ifájọbí lolórí olúwo bàbá tó lẹ́sìn bí Ọ̀rúnmìlà mímọ́ ó fi pupa ń ṣọlá àwọn aláṣẹ dúró tìjọ ọ̀hún digbín wọ́n sì jẹ́ kẹ́sìn Ifá ohun yàn ohun gbogbo kọ́ lóró àwa oníṣẹ̀ṣe ohun gbogbo náà kọ́ lẹ́bọ èjì ogbè ló ní súnjọ́ lẹ́bọ kádàgbà díẹ̀ lóògùn àìtètè ń kó orí mo gbé èsèlé díbá fún orí kù mo gbé èsèlé ǹjẹ́ ẹbọ káyé yẹni là ń ṣe ìbáṣepá àìkú láyé aráàgbà ń dà gbogbo oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká fọkọ̀ sẹ́sìn púpọ̀
ẹbọ lónílé ayé ẹ̀sìn nìwà tó máa gbé wa dé tẹ Olódùmarè ọba òtúwá méjì lónìí kájíkáyìn lọ́rùn ká sọ̀rọ̀ ká fi tọlọ́run pẹ̀lú sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tí ò bá fi tọlọ́run pẹ̀lú ńkọ́ irọ́ tán ni tolúwa rẹ̀ adífá fún mi iná tí ń ṣe obìnrin ìmàle ẹbọ lọ́ní kó máa ṣe ní tààràtà. Yorùbá ti lẹ́sìn kẹ́sìn àjòjì ó tó dé Yorùbá ti mọ Ọlọ́run kóyìnbó tó dé ni mo sọ kí la wá ń bá ká ẹ jẹ́ ká tọ́jú ẹ̀sìn wa púpọ̀. Yàtọ̀ sí ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ níbi tẹ́sìn Ifá ti gbé dunlẹ̀ ìjọ Ifá pọ̀ gidi gan ni ìjọ àbámẹ́ta ń bẹ nílùú Ìṣànrẹ́mọ ìjọ ọ̀ṣẹ́ méjì tí baba Fáníyì Oṣùọ̀lálé ń darí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ògúndá méjì baba Ifádáre Adékúnlé ń darí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ìrosùn Ẹlẹ́rìn ti baba Fágbadé Amósùn ìjọ Ìdínpè ti baba Ifálérè Ifágbénró Èjì Ògbè Temple baba Fáyẹmí Ọlásùpọ̀ ló ń darí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìjọ ń bẹ níbàdàn púpọ̀ ìjọ Yẹ̀kú Bàtúrúpọ̀n Ifá láfínní mọ̀nà wà níjàgbó ẹ bá mi káràbà ìjàgbó eégún ńlá tí ń gbéra rẹ̀ níjà ìjọ Ifá kò ṣeun tí bàbá Owóyẹmí ń darí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ àfàdúrà jagun tí bàbá olówó òkèrè ni Ifá káyéjọ bàbá aláwòdé ní darí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìjọ ń bẹ́lẹ̀gbá ní sẹpẹ́sẹpẹ́ ẹni bá débẹ̀ kó béèrè ọ̀rọ̀ Ògbè Àtẹ́tẹ́mpù ń bẹ ní Sẹ́yìn Òrò ẹbẹ dí kó tó mọkọ ẹ bá mi kí ọba Agbẹ́sìgà tẹ́ ẹ bá dé Sẹ́yìn níbẹ̀. Ìjọ Bàrà tí kú bàbá yèyé Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ìjọ Ajálárúrú ń bẹ lọ́yọ̀ọ́ tẹ̀gàn kọ́ rárá. Ìjọ ni ìjọ Àtò. Ìjọ Ìrẹtẹ̀ méjì tí bàbá Fálékè Àwúre làlágbó wá. Ìjọ Ifá ń bẹ káàkiri ayé díẹ̀ nínú ẹ̀ la lè fi máa ṣòǹkà. Fátọ́sìn Akéwì kí Fákàndodo ilé ẹ̀dùn ọkàn ni mo wà mi ò tí ì lọ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀dùn ọkàn ni mo ti ń ṣafọ̀ tó lóòrìn. Àwọn babaláwo ló ń ṣera wọn o ìwà èké ọ̀tẹ̀ ìlara ń bẹ lára babaláwo mi orí ẹni ní kò ní yọ bí aláwọ̀ ẹgbẹ́ wọn bá ń ṣe ohun rere wọn á sì dìtẹ̀ rẹ̀ títí kí bá jẹ́ kólúwarẹ̀ òye. Tẹ̀m̀bẹ̀lẹ̀kún dé òkè táṣẹ pín sí méjì po apá kan wá gbòkè ọlọ́ta lọ ẹni lọ sókè ọlọ́ta ò fẹ́ ṣọ̀rẹ́ olókè táṣẹ láyé ń bí olókè táṣẹ dúró pòun ò jẹ́ lóhun kóhun ṣe pẹ̀lú olókè ọlọ́ta mọ́ ìpínyà dé ìṣẹ̀ṣe kan jọ̀gbọ̀n kí ló burú nínú kákọ́sókè ọlọ́ta kókè táṣẹ ò tó dé kí ló bàlùmọ̀ nínú káṣókè táṣẹ kọ́lọ́ta ó tó wáyé gan oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká ronú kọ́rọ̀ ọ̀hún má lọ dàbí ẹ̀sìn tó fẹ́ sunjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó lọ́ ń fepo para ká tó gbiná ẹ jẹ́ ká ronú wò désàlẹ̀ babaláwo mi a sì dáa kó òun àbìlùjọ torí ẹlòmíì kọ́ torí oníṣẹ̀ṣe bíi tiwọn ni bẹ́ẹ̀ pásítọ̀ àtàlùfáà ń dẹ́rù kúránì àti bíbélì bá wọn ojo burúkú aláwọ̀ ẹgbẹ́ rẹ̀ ló fẹ́ kó kán ludò láàyè ìwọ sọra rẹ di káṣà fóní jìbìtì nítorí àtirówó ní kíákíá tó bá dábàá fún wọn tán wàá wá fáwọn lóní jìbìtì lọ́wọ́ wọn á wá gbà olówó títí tówó máa fi tán ní kẹlẹ ilé ta fi tọmọ ní fáwí èrì ló máa wo nígbẹ̀yìn Olódùmarè o Ọ̀rúnmìlà o ọ̀pọ̀ babaláwo gbàgbé iṣẹ́ tó rán wọn wá ṣe lókè erùpẹ̀ ìjà oyè ni wọ́n ń jà káyé èmi jù ọ́ ìwọ ojú mi ló wọ oníṣẹ̀ṣe lẹ́wù púpọ̀ bí ọmọ àwọn wọn bá ń ṣeun rere adé ìṣọ́rí apẹ̀rọ̀ àti agbélépọ̀ ta ni yóò máa kọ́ka kẹ́lẹ́kọ̀ ọ̀run ó má bá àpolówó lọ́mọ awó ṣe ń sá kiri ọ̀gá tó kọ nífà yẹn gan lẹ́lọ́ ẹ̀kọ́ ọ̀run kí ló wá dé ogun láyé níjọ mọ́ ọ̀dọ́mọdé babaláwo mi a sì yájú ságbà bíi kí n la ṣe Ifá tó kọ́ níjọ́ lójú àdàkọ sími ẹ̀dọ̀ kó tó fàgbà wọ́n ẹni tó lọ sí ẹ̀gbọ́n rẹ̀ ní òò lọ̀rọ̀ rẹ̀ rí tó sì túmọ̀ àbúrò rẹ̀ dání tani kò ṣàìmọ̀ pé òun ni wọ́n yóò sí òun náà nígbẹ̀yìn ẹrú kan ṣáànímù ní búgba ẹrú babaláwo omi ìjọba nílé olóògógóró omi ìgbapò nínú kátà tẹ́tẹ́ oníṣẹ̀ṣe omi sọra wọn di bàbá àṣàlẹ̀ fẹ́lẹ́gbẹ́ òkùnkùn ọ̀pọ̀ ìwà bàjẹ́ ló kún ọwọ́ oníṣẹ̀ṣe ìsẹ̀yìn wọn kò náání òfin tí Ifá ṣe àdàkẹ́ jáwọ́ nítorí onírèkù ọba kòso tó ń gbójúmọ́ pọ̀ kó tó paya jẹ òṣù ẹ̀dùn sábà pọgbọ̀n págbá èèyàn babaláwo tí ń rọfá ẹ káre babaláwo mi a sì ṣàgbélẹ̀rọ Ifá ẹ wá máa gbọ́ ogbè yọ́yọ̀yọ́ adífáfágo abùfá lam wọ́n ní kí wọ́n rúbọ kó má bàa ṣe ṣiṣẹ́ kú ogbè yọnú ni wọ́n kì yẹn adàkẹ́ ẹ jáwọ́ kíná Ifá tó jó yín ẹrù jẹjẹ tí ń bọ máa dúgbò ṣọ́dún Ifá ló fẹ́ ṣe tó lọ ń gbowó eléèlé lórí ṣọ́dún òrìṣà ni wọ́n fẹ́ ṣe tó lọ ń yáwó káàkiri àfagídí ṣọdún ẹkú àdánù ara àwàgàláàgò ṣọdún ẹ̀sìn ìkú ọ̀fọ̀ ẹni tí wọ́n farawé babaláwo ló ń ṣe lọ́sàn-án gbàìgbàìgbà ọ̀nà ìbúrú ló ń gbà rówó balẹ̀balẹ̀ po ẹni tí wọ́n wà wòkọ́ṣe rẹ̀ ṣọdún ó tẹpá mọ́ṣẹ́ awo gidi gan ni ó sì ń ṣe òtítọ́ ní Ifá fi fèrè síṣẹ́ rẹ̀ púpọ̀ Ifá ń bẹ lórí àrè tó ń wọ̀ ẹ́ bó ṣe ń sá kíjokíjo kiri òrìṣà òkúkú lé ọ léré nítorí bá ṣe ṣòro lóró ń gbà
èèmọ̀ lukutu pẹ́bẹ́ oníṣẹ̀ṣe ń gbà yàwó ara wọn bí ẹ bá wí fún wọn pé awo kì í sọ́bàǹtì awo wọn á dá yín lóhùn pé sọ́lọ́gbẹ̀rì ló wá tọ́ sílẹ̀ jọba kú po. wọ́n wá bá ọkọ gbà wọ́n lẹ̀ nínú ìṣòro ìyàwó wọn ló gbà tó fi ń ṣarárin di. ọkọ ìyàwó kétò kí ló fẹ́ ṣe fún ọ̀dájú babaláwo alágbàdàgodo àìṣeékò. máa ṣe ohun tó wù ọ́ ifá wòran rẹ ifá ti ń gbé níbi kọ́lọ́fín tó ń rí ọ ní kedere ọba mi àwòdì òkè tó mọ wọn ayé ń dánwò nísàlẹ̀. bí mo bá ní babaláwo ló ń ṣera wọn ọ̀rọ̀ náà yé mi rẹ gidi gan. amúdí ọkọ èkùn àdá àti ìdí ìbọn agé lórí igi àìka ọjọ́ wo ni igi àìka yóò dàgbà bí igi yòókù nígbó ìgbà wo gan lẹ̀sìn ìbílẹ̀ yóò dàbí ẹ̀sìn tó kù láyé. ẹ jẹ́ ká sinmi agbájá ká sowọ́pọ̀ nínú ìwà rere pẹ̀lú ìfẹ́ òtítọ́ ká jọjọ túnlẹ̀ yìí tò. Fátósìn Akéwì Fákàndodo igi láńgọ́ orin mo gbédé ní tòótọ́ mo ti nà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní pọ̀pá ó ta bá mi lára ẹni tó bá tún ta bá kó má ṣe fi ṣèbínú kó lọ tún yà abẹ̀ ṣe ló dára torí ìdájọ́ Ọ̀rúnmìlà kù sí dẹ̀dẹ̀. ẹlẹ́sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó bá létí tó gbọ́ mo ti tù fún ọ̀wàwà lójú ọmọdé yín po ṣe bí ti yín bẹ lára yín ló ní pitimọ́ ẹ̀sìn ìgbàgbọ́ ní ẹni tí kò bá gba Jésù gbọ́ yóò wọ́ná. ẹlẹ́sìn mùsùlùmí ń lérí pẹ́ níkọyìn sófin ànábì òní wọ̀jọba ọ̀run ìjà dé ta ni ó wọ̀jọba ọ̀run mì jìnnìjìnnì. kí ni àbájáde ẹ̀sìn mùsùlùmí táwùsá gbà lọ́jọ́ pípẹ́ mùsùlùmí kò fẹ́ràn ara wọn. Boko Haram alákatakítí ẹ̀sìn ń gbèjà Kùránì mímọ́ wọn a sì ṣe bísímìlà ìkọ́ tó dú ènìyàn lọ́rùn. kìrìsìtẹ́nì pínyà díẹ̀ bí ti kọ́ MFM kò jẹ́ wọnú ìjọ sẹ̀lẹ̀ bàbátá ló bí kérúbù tó máa fi rárí wọ kámpù rìdíìmù. ohun tí ọ̀pọ̀ pásítọ̀ ẹ̀sẹ̀ yìí ṣe kúrò lálàfẹnusọ ìwà àbàjẹ́ àlùfáà kò mọ níbi tí mi ò bá ti ń wálé ní ṣùgbọ́n Fátósìn Akéwì ń bọ̀. ọmọ ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ lèmi ṣe òpó ifá lèmi dìmú lọ́jọ́kọ́jọ́ n ò sì ní yẹ̀ kúrò láéláé káfídájọ́ lẹ̀ fọlọ́run ọba mi Èdùmàrè tó mọ̀kun mọ̀sà ó mànà mọ̀ ní ọba tó mọ wá tó mọ̀ wá ọba tó mọnú ẹni mímọ́ tó mọ ẹnu àṣẹ bí bàbá mi ò sì mọ tara rẹ bí ìjà má bẹ̀rù. tó wọ́n lè bí yín léèrè pé ta ló kọrin ewì sétí ẹ̀yin ẹ wí fún wọn pé èmi Fátósìn Akéwì Fákàndodo ni èmi Táyélolú ni mo wí bẹ́ẹ̀ lọ́rọ̀. èmi àfijú Táyélolú tó ní Kẹ́hìndé méjì mo ní Adéjọkẹ́ mo sì ti ní fájú wọn láyé fi wá gún fún wa jẹ èmi lọmọ oníṣàrà fọtamọdì nílẹ̀ Awérígbọlá tó dúró gbọfà bí ògiri gbígbẹ wẹ́wẹ́ owó náṣàdànù nílé wa ṣẹ́ṣẹ́ wò jòlè lọ ìṣẹ́ ń tán olè kì í tán nílé baba tó bí mi lọ́mọ ẹ ṣe bí ẹ ṣe ń tẹ́tí sórin ewì ẹ̀dùn ọkàn tó kí mi rìn tí inú yín sì ń dùn yùngbàyùngbà.